mo kí ẹ̀yin bàbá, mo kí ẹ̀yin ìyá mi. Ẹ wá bá mi farabalẹ̀ kẹ́ wá wo fọ́nrán tí mo ti gbé wá lálẹ́ yìí o. Ọ̀rọ̀ lórí Aláàfin àti Ọ̀nìrìṣà òun náà ni. Àwọn èèyàn rẹ̀ Alẹ́-Èkìtì. Mo kí gbogbo ẹ̀yin èèyàn rẹ̀ Alẹ́-Èkìtì o, mo kí gbogbo yín lúlé o. Ẹ wá gbọ́ nǹkan tí bàbá wa wí o. Ọ̀rọ̀ pọ̀ ńlẹ̀. Wọ́n fẹnu bọ̀rọ̀ olóyè Ìgbòho sọ̀rọ̀, ó ṣàlàyé rẹpẹtẹ. Ìdí lórí ọ̀rọ̀ Oòduà Nation, Yorùbá Nation, gbogbo ẹ̀ ló wà nínú fọ́nrán yìí. Ọ̀rọ̀ tá rò pé ó ti kúrewé kò ìkúregbò lórí ọ̀rọ̀ Aláàfin. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló lọ́rọ̀ tán fẹ́ sọ, mo ti sọ sẹ́yìn. Ọ̀rọ̀ ń bẹ nínú àwọn èèyàn tó fẹ́ sọ lórí ọ̀rọ̀ yẹn. Ara ẹ̀ náà lẹ fẹ́ gbọ́ ẹ̀. Nígbà wà lákòókò, a lọ sí òkè lọ́hùn. Ẹ jẹ́ ká lọ wo tó ṣe. ìlú wa yìí Ilé Ifẹ̀ náà ti gbé adé wa wá, láti gbé adé wa wá. A ní agboolé sílé Ifẹ̀. Nílùú yín ìfẹ́ wà kò sí gbogbo ìlú tó wà lẹ́kìtì tí ò ní orísun sílé Ifẹ̀. kí wàá ló wá mú Aláàfin ṣé kí ni tálàgbà náà Aláàfin àti Ọbáfẹ́. Àtọbáfẹ́ tí wọ́n bá ti ń to àgbà tí wọ́n bá ń to àgbà Ọba Benin ti jẹ sínú Aláàfin bí ti bò ó ti jù lọ. wáyé bàbá mo fẹ́ kẹ́ ẹ sọ̀rọ̀ torí mo mọ̀ wípé àgbàlagbà níyín. Awo kan jáde ó ní Ọ̀nìrìṣà ó ní kì í ṣọba. Bàbá ṣó yẹ kí irú ọ̀rọ̀ yẹn ti ẹnu awo jáde tó bá jẹ́ wípé lóòótọ́ lọ́mọ nǹkan tí ń ṣe. tó bá fẹ́ máa dápọ̀ àwọn aládé má máa sọ pé láàrin Aláàfin àti Ọ̀ọ̀ni ìṣaládé abọ́ rẹ̀ wá lásán ni. léyìí wọ́n máa pe ara ẹ̀ láròlé Oòduà àrólé bò Oòduà bíbò láti bò síbò àwọn ọmọ Oòduà mọ́ra wọn. Ẹ bá ń bí pé nàmbá kí ló ń jẹ́ nínú ọmọ Oòduà. ẹ kọ́kọ́ bá ń kí gbogbo ọmọ Nàìjíríà àtàwọn tó wà nílùú òyìnbó tọ́jú ọmọ Yorùbá. Gbogbo àgbà ọmọ Yorùbá tó wà nílùú òyìnbó tó wà ní Nàìjíríà mo kí gbogbo yín o. Lágbára Elédùà ìbànújẹ́ kéré ó tóbi àní bá pàdé o. Àní rẹni tó depo sálà wa bẹ́ẹ̀ ni ìgbésí ayé wa kò ní rújú mọ́ wa lọ́wọ́, kò ní dàrú fún wa o. Ẹ kú dédé àsìkò yìí. Ta ni wọ́n ń pè ní Ọ̀nìrìṣà? Ẹ ṣé gẹ́gẹ́ bí àwa ṣe gbọ́, gẹ́gẹ́ bí a ṣe kọ́ lẹ́kọ̀ọ́, gẹ́gẹ́ bí a dẹ̀ ti ṣe mọ̀ tẹ́lẹ̀. Lórí tó jọ mẹ́ta tí àwa náà ti forí sọlẹ̀ sílé ayé Ọ̀nìrìṣà òun ni ọba olú ayé gbogbo tó wà nílẹ̀ Yorùbá káàpàtà. Òun ni bàbá àwọn ọba tó wà nílẹ̀ Yorùbá pápátá. Òun ló jẹ́ bàbá fún wọn. Nítorí pé Ilé Ifẹ̀ òun ni orísun ìran ọmọ aládé ọmọ odò tó dá ìwà. So kò gẹ́gẹ́ bí ìtàn dẹ̀ ti ṣe sọ tọ́ba kan bá jẹ tọ́ba kan bá gbéṣẹ́ ọba mẹ́rin á tún jẹ. Ọba yẹn ìbá àjọmọdé o ìbá àjàgbàlagbà yóò ṣáà jẹ́ ọba náà ni. But tá a bá rò pé ọba tó wà ń bí mo jù lọ pé kì í sọ olówó yẹn tara ẹni o. Nítorí pé àtọ̀run lọ́ba ti ń mú ipò yẹn wá sílé ayé. Àbídèmí òye yín. Àtọ̀run ni olúkálùkù tẹni tó bá dádé àtọ̀run ni ó ti mú wá. So nígbà tá a bá dẹ̀ ti yan ọba kan sípò tí Ifá bá ti yàn án tó bá ti jẹ ọba yẹn ó ti di dandan ó ti jọba náà nìyẹn. Ìgbà tẹ́nìkan bá wá sọ pé òun ò mọ̀ bí ti Ọọ̀ni ṣe jẹ́ àwọn ọba jẹ́jẹ́ wà o àwọn ọ̀dà yẹ́rú náà dẹ̀ wà tó jẹ́ pé kẹ́kẹ́ sá dàrú kẹ́kẹ́ sá bàjẹ́ làwọn máa ń lé kiri tó jẹ́ pé ibi pé tíbi kan bá wà tó bá dùn wọ́n á fẹ́ kó bàjẹ́ wọ́n á fẹ́ kó dàrú wọn ò ní fẹ́ kí adùn yẹn kó máa lọ títí wọn ò ní fẹ́ kádùn yẹn kó máa lọ títí so irú ẹ̀ wà dáadáa kì í ṣe láàrin bó ṣe wà ní láàrin ìjọ náà ló wà láàrin àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ so kò síbi tí ò sí àwọn ni àwa máa ń tún mọ́ wọn sí èèyàn bíi èṣù tí ò kì í jẹ́ kí nǹkan ó dáa pé àwọn èṣù kan wà tán tí kì í jẹ́ kí nǹkan ó dáa so irú àwọn yẹn ni èṣù tí ò kì í jẹ́ kí nǹkan yẹn ó dáa. Lọ́jọ́ tó pẹ́ tí ètò bẹ́ẹ̀ bá ti wáyé tàbí mo rí lórí kí mo máa ń comment àwọn afọbajẹ ìlú Ìwó náà gbàbọ̀dì fún Ìwó bẹ́ẹ̀ ni mo sọ àwa lè fọwọ́ sọ̀yà sọ pé kì í sọba tí Ifá yàn. Ọ̀sọ́ba akẹ́kọ̀ọ́ jù mí lọ nílẹ̀ Yorùbá gbogbo alájọ jẹ́ paramount rulers wọn paramount rulers ọba ìlà wa kákìlà wa ṣùgbọ́n èyí tá a bá rí tó bá ti fẹ́ máa bàlújẹ́ tó fẹ́ máa fi owó rẹ̀ tó fẹ́ máa fáwọn ọba kan ní abẹ́ ìwò àti àwọn ọmọ ọba kan tí ẹ lọ ń gba ìgbàkúgbà tí ó fẹ́ máa ba ìlú jẹ́ irú ọba ń bá a náà bá rí àdìpalẹ̀. Bí ti bá wọ̀. Ẹ ṣe nínú ọ̀rọ̀ rẹ̀ nínú ọ̀rọ̀ sísọ nígbà tí èèyàn nígbà tí wọ́n bá sọ pé Ifá la fi yan èèyàn lóyè tó padà sọ pé tó padà ń bú Ifá ọ̀hún ṣe mọ̀ pé ẹni yẹn dájúdájú ó ti tàpá sọ́rí ìrùn ẹ̀ ó ti tàpá sí ṣẹ̀dá ẹ̀ ẹni bá sọ pé bóun ni Ifá ṣe jẹ́ ẹni yẹn ò mọ nǹkan tó ń ṣe mọ́ ni o so irú àwọn yẹn mo rò pé ìgbà tó fẹ́ yan owó náà fi sọ̀rọ̀ bẹ̀
nípa ìyànsípò rẹ̀ tó bá wọn dá èmi lójú tó bá ṣe Ifá ló yàn án. Ifá ò kì í mú èèyàn játijàti sóyè. Ifá ò kì í yan èèyàn játijàti sóyè. Ifá ò kì í yan ẹni tó bá ti lè dàlúrú sóyè. Nítorí pé nílẹ̀ Yorùbá àti nínú ìran ọmọ aládé ẹni tó bá jọba á jọba ni á joyè ni. Ifá la fi ń yàn án. Ifá òun la fi ń yàn án. Ọ̀pọ̀lọpọ̀ èdè ṣèké àfi bóníkì ò bá gbọ́fá. Gbogbo àwọn tán bá dẹ̀ sọ pé ẹni fẹ́ jọba á ní ètùtù tán á ṣe fún. Á ní ètùtù tán máa ṣe fún. Èèyàn ò lè fúnra ẹ̀ jọba. Òun ni mo fi sọ pé àwọn afọbajẹ tó wà nílùú Oníwó wọ́n gbàbọ̀dì fún Ìwó. Torí pé wọ́n ṣàdáfá wọ́n á dá Ifá. A mọ̀ dáadáa àwọn babaláwo wà ní Ìwó tán gbọ́ Ifá dáadáa nítorí a lọ ọbẹ̀ rí. Àbí dèmi òye so a lọ sílùú yẹn a mọ bí ìlú yẹn ṣe jẹ́. Àwọn awo tó dẹ̀ wà ń bẹ̀ wọ́n yẹn celebrity. Ṣùgbọ́n sẹ́mọ̀ ọ̀tọ̀ ni kí awo sọ pé nǹkan báyìí náà fẹ́ ṣe. Ọ̀tọ̀ ni kí àwọn afọbajẹ kán gbé ìṣẹ̀mí dé lẹ́yìn ìgbà tí Ifá bá ti balẹ̀ tán. Bẹ́ẹ̀ mọ̀ pé kò sí nǹkan tí ò lè ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè wa. So mi ò bá ń gbàgbọ́ pé Ifá náà fi yàn án. Kì í ṣe Ifá náà fi Ifá gan ò mú tó bá ṣẹni tí Ifá mú. Bàbá Ifá ò mú olúwo kí ló dé fi sọ bẹ́ẹ̀. Ifá ò yàn sípò ọba. 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 Ọba gbogbo ọ̀rọ̀ tó ń sọ nìyí. Gbogbo ọ̀rọ̀ tó ń sọ ìwà tó ń wù. Mo gbọ́ yín bàbá. Ó mú kí n mọ̀ pé Ifá ò yàn sípò ọba. So Ifá ò yàn sípò ọba. Ifá ò yàn sípò ọba. Sẹ́mọ̀ ẹni bá lè ba nǹkan jẹ́ àìfi ìjọba. Ẹni bá lè dàlú ìjọba ìlú. Ẹni tó bá fẹ́ jọba ìlú wọ́n máa ń tú ìlú ṣe ni. Ẹni bá jọba ìlú máa ń túlù ṣe ni kì í dàlúrú. Àṣà lọ́ba nílùú wa náà bí. Adẹ̀ní ní gbogbo Èkìtì ń bí. Ẹ ti gbọ́ kàtàkàtà bẹ́ẹ̀ lẹ́nu ọba kan lẹ́kìtì ó máa sọ kàtàkàtà rí. So irú bẹ̀yẹn náà ló ti lè halẹ̀. Kò lè dẹ́kìtì. Rárá o. Kò ní pẹ́ sára rẹ̀ kó bó kọjá mọ́sálásí. Rárá kí ni bọ̀ wá sí lẹ́kìtì. Àwọn Haúsá tó bá tán àwọn náà ló ń bá ṣe yẹn. Nǹkan tó wó dá sílẹ̀ kò kéré. Àwọn yẹn ti ta Yorùbá wọn rò pé wọ́n fẹ́ ta ilẹ̀ Yorùbá kan sọ́dọ̀ ẹlẹ́sìn kan náà ni. Kán ní kò sí ìṣẹ̀ṣe. Ìṣẹ̀ṣe tán ti ń ṣe kán tó bí bàbá ẹ̀. Kán tó bí bàbá ẹ̀. So ẹnìkan ṣẹ̀ wá sọ pé kò sí nǹkan yẹn mọ́. Kán tó ti bàbá ńlá ẹ̀ tí Ifá ti wà. Kẹ́nìkan ṣẹ̀ wá dé lọ́sàn gangan kó máa sọ kàtàkàtà. Ọ̀rọ̀ kan jáde wọ́n ní kó má lọ jẹ́ wípé Olúwo ní ń kọ́ Aláàfin Ọ̀yọ́ ní nǹkan tí ń ṣe. Ẹ̀sẹ̀ ó jọ gàté ẹ̀ kó fẹsẹ̀ méjèèjì tíró gẹ́gẹ́ bí òwe àwọn àgbà. Ṣé mọ̀ pé Olúwo ó wà lára àwọn tó ń kọ́ Olúwo ó wà lára àwọn tó ń kọ́ Aláàfin Ọ̀yọ́. Yes wọ́n jọ lọ sí Sókótó ní tán lọ bá ọba Sókótó. Ṣé mọ̀ Aláàfin sọ̀rọ̀ èdè superior ló ṣe gbé Olúwo lẹ́yìn lọ sí Sókótó. So bó dẹ̀ ṣe superior lọ́yọ́ kò superior bẹ́ẹ̀ ní gbogbo ilẹ̀ kóòtù àjíire kò superior bẹ́ẹ̀. Wọ́n rí àwọn ọba tán ti jù lọ. Mo rí program kan lórí kíní lóru ẹni mo wò lórí kíní. Àwọn tán gbé adé lọ láti Ilé Ifẹ̀ lọ sí Ghana wọ́n wá sí Nàìjíríà lánàá tán wá sí palace Ọọ̀ni. Ó wà lórí fóònù mi mo wò lóru tán dẹ̀ júwe ilé wọn tán dẹ̀ lọ sí ilé wọn. Wọ́n ṣe lọ sọ́yọ́ kan sọ pé Ọ̀yọ́ náà ti gbádé lọ. Ìlú mélòó ló gbé adé lọ láti Ọ̀yọ́? Torí ṣàṣà ni ìlú tó wà lẹ́kìtì tó wà lóńdó àti gbogbo àgbègbè tí ì ṣe pé Ilé Ifẹ̀ náà ti lọ. So ẹ̀yin ará Èkìtì gan gbà bẹ́ẹ̀. Ìlú wa yìí Ilé Ifẹ̀ náà ti gbé adé wa wá láti gbé adé wa wá. A ní agboolé sí Ilé Ifẹ̀. Nílùú yín ìfẹ́ wa yìí. Kò sí gbogbo ìlú tó wà lẹ́kìtì tí ò ní orísun sí Ilé Ifẹ̀. Kí wàá ló wá mú Aláàfin? Ṣé kí ni tálàgbà náà Aláàfin àti Ọbáfẹ̀? Àtọ́báfẹ̀ tán bá ti ń tó àgbà tán bá ń tó àgbà Ọba Benin ti ju senior Aláàfin bíi tìbò ó ti jù lọ. Bíi tìbò bàbá ó ju Aláàfin lọ. Ọba Benin tó ju Aláàfin lọ. ó ju Aláàfin lọ. Kí ló tẹ́ fi sọ bẹ́ẹ̀? Ṣé mọ̀ pé adé tó wà ní Benin ó senior ti Aláàfin. Òun ní sẹ́mọ̀ òun ò mọ ìtàn. Ọba Ìwó tó dẹ̀ ń pa ìtàn fún tó ń pa ìtàn ẹ̀rọ fún ó fẹ́ fi sábẹ́ so that owó tó lọ ń gbà nílẹ̀ Lárúbáwá bóyá wọn àjọ máa ṣe àì òṣàṣírí kan tó bò ẹni bá dẹ̀ sọ pé ilẹ̀ Yorùbá pé òun fẹ́ bàjẹ́ òun fẹ́ dàrú sáyé ẹ̀ lè dáa
ẹ máa wò gbẹ̀yìn ẹ̀ ẹni bá tàpá tó ní bàbá wọn ò tó nǹkan kan ẹ máa wo bóun náà ó ṣe rí nígbẹ̀yìn àbídèmí òye nǹkan tó dá àwa lójú ni ẹni bá sọ pé ọmọ tó ní bàbá wọn ò lówó ni ẹ̀pẹ́ náà láwa ni so ẹni bá rò pé òun lọ bá tó bá rò pé òun lè tàfá sí Ọọ̀ni ó ń jẹra ẹ̀ níyà ni kì í wọn á forí ńlá jẹ headmaster wọn kì í forí ńlá jẹ forí èèyàn tóbi fọnà máa fi jẹ rárá kò possible ẹrun ni orí ni. torí kíní kan ò yé mi. so torí èèyàn bá ń pariwo pé òun ní nọ́mbà wà ọba nílé ó ń tanra ìjẹ ni. ó tiẹ̀ ń ọjà rẹ̀ ní ta ó káràmásìkì ajé. yes kán bá a lè mọ̀ pé òun ti jọba o kán lè máa sọ pé òun náà ní ìgboyàwó lónìí. àwọn yẹn ò wú ẹ̀yìn ọ̀rọ̀ ṣé ọba tá jí tá a mú gbó só nírònú bẹ́yìn. so olúkúlùkù bẹ́ẹ̀ ni gbogbo nǹkan tó ń ṣe báyìí sẹ́yìn pé wọ́n ti bá rìkọ́ọ̀dù ẹ̀ sílẹ̀ yóò tó wà nínú ìtàn lọ́la. ọba kan bẹ ní Ìwó o. nígbà tó ń jẹ ọba kan ní Ìwó ó dalẹ̀ ó dàlúrú púpọ̀ jù ẹ̀kọ́ rírẹ kan ní fún bẹ́yẹn ó ń kọ ìtàn sílẹ̀ de àwọn ọmọ ẹ̀ ni. ní Olúwo ó ń kọ ìtàn sílẹ̀ ni de àwọn ọmọ ẹ̀ so nítorí pé anífọ́túlù sí ni bọ́dẹ̀ tí ń bá jẹ́ náà gbogbo ẹ̀ ti dáa àwọn tó bá ṣèbàjẹ́ níbì kan ìbàjẹ́ máa ń gbẹ̀yìn wọn ni at the end of the day so Ọlọ́run kó sọ wa ni. torí kíní kan mọ ìyá mi lẹ́nu bàbá ṣé orírun Yorùbá ni Ọ̀yọ́ ni. ṣé Ọ̀yọ́ Ọ̀yọ́ wà nígbà kan tẹ́lẹ̀ rí àbídèmí òye báyìí Ọ̀yọ́ wà ilẹ̀ Yorùbá ti ilẹ̀ Káàárọ̀ Oòduà ti wà tipẹ́tipẹ́ mú kí Odùduwà gan tó dé ilẹ̀ kóòtù ó ti wà pé kíjà má bàa jẹ wọ́n nígbà táwọn Fúlàní tán pa wọ́n àwọn ẹlẹ́sìn Lárúbáwá nígbà yẹn ṣe rí pé àwọn náà ló pàpà dalẹ̀. ní àwọn Ọ̀yọ́ náà ló pàpà dalẹ̀ nígbà tí ọba tó ń jẹ nígbà yẹn àwọn náà ṣokùnfà bí Ìlọrin bí ó ṣe darapọ̀ mọ́ Yorùbá mọ́dé ni ara jágajàga tán fà láti gbà nígbà ayé wọn nìyẹn òkèèyà má bàa jẹ wọ́n ni ọba tó jẹ nígbà náà lọ́yọ̀ọ́ ló fi wá bá Ọọ̀ni pa ilẹ̀ máa mú wa mọ́ra o ìyà ti pọ̀jù àwọn Lárúbáwá ti fẹ́ kó wa lẹ́rú o tí ò bá sí tìyẹn ilẹ̀ Lárúbáwá ìbá ti gba bẹ̀yẹn lọ́wọ́ wọn ìbá ti gba Ọ̀yọ́ lọ́wọ́ wọn but àwọn tó dẹ̀ wà lónìí ok ẹ wò gbà kan tí mo rántí mo gbọ́ nínú ìtàn nígbà kan tó ṣe pé Ọ̀yọ́ wọ́n fẹ́ wá máa gba ìsákọ́lẹ̀ lẹ́kìtì. Ọ̀yọ́ kẹ̀. wọ́n fẹ́ máa wá sílùú wa máa gba ìsákọ́lẹ̀. Èkìtì bá òun náà fi jágun Èkìtì parapọ̀ tẹ́ bá gbé ogun Èkìtì parapọ̀ pé Ọ̀yọ́ kẹ̀. nígbà tí Orísun wá wà ń bẹ̀ Ọ̀yọ́ Ilé Ifẹ̀ wá gba tá a ti gbádé wá kò wá gba ìsákọ́lẹ̀ lọ́wọ́ wa yóò wá jẹ́ Ọ̀yọ́ kẹ̀. bí Èkìtì ṣe múra nìyẹn o. pápá ìlú tá a wà yìí wọn bá múra. bàbá wa kan wà ń gbà yẹn Fábùnmi. ọ̀rọ̀ aládàá. akúrú tẹ̀bọ̀tẹ̀bọ̀n lójú ogun ló bá múra pé àwọn Ìjẹ̀ṣà ó pé Ògèdèngbé ó pé àwọn jagunjagun tó wà lẹ́kìtì ẹ wà ìran ìtàn jẹ́ni kan ní àwọn kan wá látọ̀yọ́ tó wá má gba ìsákọ́lẹ̀ ń bí Èkìtì bá múra. ibi tán ti bẹ̀rẹ̀ ogun jíjà tán ti jagun tó ti parí ó wà nílùú yìí ogun ògbà tìlú yìí kọjá sí Èkìtì mímọ́ bẹ́ẹ̀ ni eégún ìlú yìí ó wà lára òun ní eégún yẹn tó fi ń jáde àyájọ́ ọjọ́ tó fi ń jáde ó wà lára nǹkan tá a fi ṣẹ́gun nígbà náà lọ́rùn nílùú yìí so kọ́lọ́run kó sọ gbogbo wa ní ìjẹkújẹ ó ti bayé jẹ́ ìjẹkújẹ ó ti dá wàhálà ọ̀pọ̀lọpọ̀ wàhálà lọ́dẹ̀ ti dá sílẹ̀ sórílẹ̀-èdè sáàrin ìlú ìjẹkújẹ ni tó tí ò bá sí ìjẹkújẹ kérò Aláàfin sọ pé kérò Ọ̀yọ́ máa pẹ̀tàn pé òun ju Aláàfin lọ. pé òun ju Ọọ̀ni lọ. ìjẹkújẹ ni bẹ́ẹ̀rẹ̀ àìforí láti headmaster. so gbogbo ẹ̀yin Èkìtì kì í sọ̀yọ́ lẹ ti wá. rárá wà lọ́yọ́. kì í ṣe pé ẹ nílé lọ́yọ́.
ó ní kò sọ ọba kan lẹ́kìtì tí ò dìde láti Ilé Ifẹ̀. Gbogbo ọba Ìdó tó wà níbí orísun wà ní Ilé Ifẹ̀. Ifẹ̀ ló náà ti wá ọba Ìdó. Bẹ́ẹ̀ ni orísun wọn wà ní Ilé Ifẹ̀. Gbogbo àwọn lọ́ba wọn yẹn Ilé Ifẹ̀ náà ti gbé adé wọn wá. Ìlú yìí nígbà tá a dé Ìmẹ̀sí Òkè Ìmẹ̀sí kan ti wà nígbà tá a débẹ̀ a dúró gbà tó dàbí pé sẹ́mọ̀ láyé àtijọ́ yẹn bọ́ bá ti lè jagun tó bọ́ bá ti ṣe lágbára tó náà fi ń tẹ̀síwájú ìrìn àjò. Bẹ́ẹ̀ àkọ́kọ́ dúró ńlẹ́sà adé Ìmẹ̀sí Òkè a dúró kó tó di pé àṣẹwà tẹ̀dó síbi. So sẹ́mọ̀ gbogbo ìgbà yẹn kò sí ẹni tó lè sọ pé ìgbà tí a bá ti dáfá ok irú Olúwo tó ń sọ kàntàkàntàn tó sọ pé kò sí ṣebí Ifá náà fi tẹ̀lú ẹ̀yẹn dò. Kíní kan tí ò wá yé mi bàbá. nígbà táwọn náà dìde nílé Ifẹ̀ táwọn Ìwó tán dìde nílé Ifẹ̀ Ilé Ifẹ̀ náà ti dáfá ibi tá à ń lọ ìrìn àjò tá à ń lọ yìí o àwọn ti dáfá àpẹẹrẹ tá a rí ń bẹ̀ nǹkan tí ó ṣẹlẹ̀ nígbà tá a bá fẹ́ débi tá a tẹ̀dó sí bọ̀rọ̀ Yorùbá bọ̀rọ̀ ilẹ̀ Kóòtù jí bó ṣe bẹ̀rẹ̀ nígbà yẹn nìyẹn bó ṣe wà nígbà yẹn nìyẹn tẹ́ bá dẹ̀ ti débẹ̀ yẹn àpẹẹrẹ tí Ifá sọ pé wọ́n máa rí yẹn wọ́n á tuntun Ifá yẹn dá Ifá yẹn wá tó pé ẹ ti dé ibi tẹ́ ń lọ o wọ́n á sì ṣe tu síbẹ̀. ṣebí Ilé Ifẹ̀ náà làwọn náà ti dìde ọmọ tó lè sọ pé òun ò wá láti Ifẹ̀ náà. Àforí kò yé mi o. so a jẹ́ pé Ìwó orírun Ìwó Ifẹ̀ náà ni. ọ wà nífẹ̀. kí wàá ní nǹkan tí wàá ń ṣẹlẹ̀ gan tí ò wá yé mi ni o kò sí lọ́yọ̀ọ́ o. rárá o Ilé Ifẹ̀ lórírun Ìwó wà. bàbá ẹ jẹ́ kí n máa dárúkọ àwọn ìpínlẹ̀ ẹ jẹ́ kí n máa dárúkọ àwọn ìlú lọ́sùn Ẹdẹ mo lórírun wọn. ọ wà nífẹ̀. Ìwó Òṣogbo ńkọ́ Iléṣà ó wà nífẹ̀. Iléṣà wà nífẹ̀. bẹ́ẹ̀ ni. kí ló ń kọ́ rẹ̀ ńkọ́ Ìkìrun ńkọ́. Ilé Ifẹ̀ náà ti lọ. ok nínú gbogbo ìlú pátápátá tí wọ́n ń bẹ ní tó jẹ́ ilẹ̀ Yorùbá àwọn wo ni orírun wọn wá láti Ọ̀yọ́. kò sí. tàwa lágbà. ẹ̀yin náà ti mọ̀ bẹ́yẹn. àwọn yẹn kàn wọ́n fẹ́ gborúkọ náà ni ká lè sọ pé torí lójú tèmi bó ṣe rí nìyẹn o wọ́n fẹ́ ká lè sọ pé yes èmi náà lè sọ̀rọ̀ èmi náà ti jọba mo lè sọ̀rọ̀ èmi náà lè láyà ṣé sọ̀rọ̀ wa ló ń sọ yẹn. ẹrú ẹni bá ń parú tàn bẹ́yẹn gan ó yàn ti rí nǹkan mu yóò tẹ̀yìn bá ti jókòó sí nǹkan tí ó lè sọ mọ́ àti dáadáa àti burúkú la láyé ń sọ. kò sí nǹkan tí ò lè 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 sọ téèyàn bá ti yó. téèyàn bá ti yó tán. téèyàn bá ti yó kò sí nǹkan tí ò lè sọ. kò sí nǹkan tí ò lè sọ téèyàn bá ti yó. bàbá kíní kan wáyé mi èyí náà ni mo fẹ́ kẹ́ ẹ tàn mọ́lẹ̀ sí. nígbà tí babaláwo kan jáde ó ní kí Ọọ̀ni kọ́ mọ̀ pé rẹ̀ ní ọba mọ́ kí lẹ rí sọ̀rọ̀ yẹn. sẹ́rí irú babaláwo yẹn wọ́n ti sọ lẹ́ẹ̀kan mọ́ ní téèyàn bá ti mú nǹkan yó kò sí nǹkan tí téèyàn ò lè sọ àbẹ́dẹ̀ mi ò yé yín ṣe mọ̀ pé bó ṣe wà lóbì ló wà ní gbàǹjà irú babaláwo yóò lè jẹ́ pé Ọ̀yọ́ náà ló ti wá sá ó lè sọ bẹ́ẹ̀ ṣe pé a fẹ́ gbèjà ìlú ẹ̀ bẹ́ẹ̀ àṣìírí ló ń ṣe bẹ́ẹ̀ àwọn kan wà tán kó dì í fá ẹ̀gbọ́n kan tó tán kó dì í fá tó jẹ́ pé rere là ń fi fá sí but ibi làwọn fi tí wọ́n sí bẹ́ẹ̀ ni wọ́n pé tí ò bá sí bẹ́ẹ̀ kò sí babaláwo tó lè sọ pé òun kìfàkìfà tó mọ́tò fẹ̀ dání ṣàṣà ni ó dùn tẹ́lẹ̀kì tí ó lọ sótù Ifẹ̀. nígbà tí èèyàn ń pe Aláàfin tí ń sọ pé Ọọ̀ni ìsáládé ó ní abọ́ rẹ̀ lásán ni Ọọ̀ni kí ló ń pè lọ́ọ̀ni gan. ẹ̀sẹ̀ onílẹ̀ ẹni tó nílẹ̀ ọ̀nà pè lọ́ọ̀ni ẹni tó ní onílẹ̀ òrìṣà àbẹ́dẹ̀mí yòóyè gbogbo ok ẹ wo gbélé àtọ̀yọ́ àti Ìbàdàn àti gbogbo ẹ̀ kò sí òrìṣà tí ò sí nílé Ifẹ̀ ẹ lọ béèrè kò sí òrìṣà bẹ́ẹ̀ tí ò sí nílé Ifẹ̀ so àfi òpònú ńlá lòun ò mọ̀ pé ibi tí gbogbo nǹkan wà pátá lórísun torí tó bá ti ń lọ lágboolé ẹ̀ tó ti fẹ́ kúrò òrìṣà bẹ̀ ẹ̀ gbé dání agboolé ẹ̀ tó ti fẹ́ kúrò òrìṣà bẹ̀ ẹ̀ gbé dání ẹ̀ ṣe kọ́pì ẹ̀ dání lọ síbi tẹ̀ ń lọ sí láti lọ́ọ́ máa fi ṣàdúrà nílùú tẹ́ bá ti tẹ̀dó sí
ok ok Èkìtì mélòó ló lọ gbé adé ló lọ gbé òòṣà ní lọ́yọ̀ọ́ Èkìtì mélòó lọ síbẹ̀ lọ gbé òòṣà gbogbo ọmọlẹ̀ tá à ń bọ̀ Ògún ni Ṣàngó ni nǹkan kan ni Ilé Ifẹ̀ náà ti dìde lọ tán lọ ń tẹ̀dó wọ́n rí òòṣà yẹn nígbà náà lọ́hùn tó ṣe pé èèyàn ni wọ́n ṣùgbọ́n tán débi tán lọ tán sọ̀ràdà tán dé mọ́lẹ̀ láwọn alágbára ìgbà ni so kò sí gbogbo ilé tí àwọn kan sọ pé báyẹn wọ́n kàn ń ríra wọn bíi pé ẹ jẹ́ kémi náà ò sọ̀rọ̀ ni but ọ̀rọ̀ téèyàn á dẹ̀ sọ ó jẹ́ pé ìgbésí ayé èèyàn á bàjẹ́ tó yẹ kéèyàn máa sọ kó yẹ kéèyàn ó sọ ọ́ dẹ́n kàlàáfíà wà níbì kan kẹ́ torí pé bóyá ìjẹkújẹ tàbí ìmukúmu kẹ́ wá máa omi àlàáfíà yẹn kẹ́ máa dàrú Olódùmarè gan kẹ́yìn sírú àwọn bẹ́ẹ̀. kò sí babaláwo tí ò kí ifá tí ò ní kí Ifẹ̀ mọ́. bẹ́ẹ̀ kò sí. torí wọn kì í kí Ọ̀yọ́ o. àbí babaláwo kí ifá kó lọ kí Ọ̀yọ́ Ifẹ̀ ni ó kì yóò tún fẹ̀. gbogbo odù yẹn pátápátá wọn mẹ́rin kò tún fẹ̀. eléyìí tí ìlú tólúkálùkù bá dẹ̀ wá jẹ́ pé ifá yẹn náà fi tẹ̀lú yẹn dó àbí dèbí òye báyìí wọ́n lè kí mọ́ ìlú olúkálùkù bọ̀ kì í ṣe gbogbo odù àbí dèbí òye so àwọn tán ẹ̀ẹ́dọ́jọ́ mẹ́ta mo sọ fún àwọn kan mo ní gbogbo nǹkan tán ń sọ yìí mo ní bí ìgbà téèyàn bá kàn mọ̀ ọ́n mọ̀ pé àlàáfíà wà bí ìjáre ẹja dàbẹ̀rú ó ní nǹkan tí ń ṣẹlẹ̀ torí pé àlàáfíà wà àwọn kan dẹ̀ wá rò pé ẹja darú járe ká tiẹ̀ bóyá lè rí nǹkan jẹ ń bẹ̀. pàápàá jùlọ àwọn èèyàn tó wà lórí afẹ́fẹ́ tán ń gbèrò yẹn kiri. yes nǹkan tí ò yẹ kó ṣẹlẹ̀ tán fẹjú ẹ̀ tán ṣe kò sí ọ̀rọ̀ lórí yẹn Ọọ̀ni Ìrẹ̀sà ní bàbá gbogbo ọba àti gbogbo wa nílẹ̀ Yorùbá. torí ṣé tiẹ̀ rí Ọọ̀ni Ìrẹ̀sà tí ẹ̀bẹ̀ ní kankan jà kò bẹ́ẹ̀ ní kankan bínú. ẹ máa gbọ́ sẹ́mi pé àgbà ní olórí yìí sọ kántankàntàn olórí òkè ní sọ kántankàntàn nígbà tó mọ̀ pé òun lo lórí lẹ́yìn ọmọ onílù ò ní fẹ́ ó tú. onílù ò ní fẹ́ jẹ́ kí ló ẹ̀ ó tú. ọkọ̀ ní fẹ́ kó tú onífẹ́ kó tú tó bá ti tú wọn lórí ṣe mọ̀ pé ìrandíran ẹ̀ wọ́n máa fi pìtàn sí wọ́n máa fi pìtàn sọ ọmọ onílù ò ní fẹ́ ó tú kò ní bàjẹ́ mọ́ wa ẹni bá ń pèrò pé kó bàjẹ́ ẹ lọ wò gbèsè ayé wọn nígbẹ̀yìn yes. torí mo wo inú fídíò kan Aláàfin tó gbéṣẹ̀ Adéyẹmí ó tẹ̀ fọ́ ni. èmi náà rí bẹ́ẹ̀ nínú fídíò yẹn tó ṣe bẹ́ẹ̀ fún Ọọ̀ni Ọọ̀ni tó ṣe jẹ́ yín ni o. bẹ́ẹ̀ ni sáwa sọ wípé Aláàfin tó tẹ̀ fún Ọọ̀ni kò mọ nǹkan tí ń ṣe. àwọn yẹn ò gbọ́n ni wọ́n ti rò pé bóyá bàbá yẹn ò gbọ́n kò mọ nǹkan tó ń ṣe ni. ọ̀rọ̀ kan tẹ̀ sí lórí ṣèbí 48 hours ló lóun fún Ọọ̀ni kí dẹ̀ ló ṣẹlẹ̀ lẹ́yìn 48 hours rẹ̀ ṣé 200 hours gan ṣé kò tẹ́ kọjá so kò mọ ẹni yẹn ó rò pé òun lè fi ìyẹn gbayì ni wọn náà fẹ́ gbayì àwọn fẹ́ gba star nǹkan tó ń ṣe Aláàfin nìyẹn wọ́n fẹ́ gba star ni irú Olúwo tó ti gba star tiẹ̀ tó jẹ́ pé gbogbo èèyàn ló ti mọ̀ pé kò tá a sọ̀rọ̀ tẹ́lẹ̀ ó ti lè mú nǹkan èyí ó ẹ ṣàkóso rírẹ ń bẹ tó bá dọ̀la ọmọ rẹ̀ ó gbọ́ tán. ìyẹn ọmọ Aláàfin lọ Olúwo òun náà ti ń bá tẹ̀ lọ báyìí. ọmọ Olúwo ó gbọ́ tán. yóò gbọ́ tán tó bá dọ̀la. tẹ́ran wọn bá fẹ́ jọba ní Ìwó lọ́jọ́ ọ̀la torí kì í ṣe gbogbo Ìwó náà nínú ẹ̀dùn tí gbogbo ṣe ń bá káàkiri yẹn kì í ṣe gbogbo Ìwó inú wọn dùn ṣé orúkọ burúkú tán sọ wọ́n yẹn táwọn bàbá ẹ má dá sí yóò ti yó ṣe rò porúkọ gidi ni kàn sọ pé èèyàn nílé ayé tán ni wọ́n tẹ́ bàjẹ́ rè ni wọ́n bá sọ pé èèyàn. torí nǹkan tí ó wá yé mi ni pé Aláàfin Adéyẹmí tó gbéṣẹ̀ tó tẹ̀ fún Ọọ̀ni ó ju Ọọ̀ni lọ tó bá jẹ́ ní ti ọjọ́ orí
àbí ó lè bí lọ́mọ. ó lè bí lọ́mọ ṣùgbọ́n ó tẹríba fún orírun rẹ̀. yes yes nǹkan tó ń ṣẹlẹ̀ gan nìyẹn ṣùgbọ́n ní báyìí olúwo ti promise ẹ̀ lówó tán lọ ń gbà nílẹ̀ lárúbáwá òun ló ń ṣe pé a máa ṣe àyẹ̀nú ẹja tó dà nǹkan rú díẹ̀. torí bá a ṣe ń wò báyìí bàbá ojú wo lẹ fi wo ọ̀rọ̀ Aláàfin báyìí ṣé a lè pè lọ́ba. ọba náà ni ọba náà ni ìtàn rẹ̀ ti ń lọ bẹ́ẹ̀ yẹn ẹ̀gbọ́n nǹkan tí mo sọ irú olúwo báyìí ṣùgbọ́n ọba náà ni ọba tó jẹ tìlú rojú ọba ni tọmọ èèyàn kan tó bá dẹ̀ jẹ tìlú òrojú ọba náà ni ìtàn wọn máa ń yapa ni ìtàn wọn máa ń yapa ni so tó bá dọjọ́ ọ̀la wọn máa pa àwọn ìran ẹ̀ náà ní tàbí ìlú ẹ̀ ṣèbí ọba yẹn ìgbà kan ló ṣe báyìí ló ṣe báyìí ló ṣe báyìí àwọn aráàlú náà wọn ni ẹ wá o oyè tó ti fẹ́ dọ̀dọ̀ yín báyìí o àtúnfẹ́rù ẹni ti jó sí o tẹ̀ pé ìtàn tó dáa nìyẹn àfẹ́rù bàbá yín jó sí tó jẹ́ pé wọ́n tún sọ bẹ́ẹ̀ tó bá yá. wọ́n pa nìtàn ìgbà míì tá a bá fẹ́ lọ défà oyè tó yẹ bá mú ẹnìkan táwọn ará tá a bá tó pa ifá tó dáa nìyẹn o ifá tẹnì ló dáa o ifá tẹnì kù díẹ̀ káàtó tán bá wá wọ́n lè wẹ́lú mọ́ bẹ́ẹ̀ náà ni bàbá rẹ̀ jẹ́nu gbẹ̀ sọ pé ọ̀rọ̀ yẹn ti nítumọ̀ ó ti wà nínú ìtàn. so ẹ̀yin Èkìtì kìí ṣe Ọ̀yọ́ lẹ ti wá. látọ̀yọ́. so Aláàfin Ọ̀yọ́ ò lè wá lálẹ́ lé lórí. káyọ̀ bá débẹ̀. and I'm very sure ní ìpínlẹ̀ Ògùn náà Aláàfin Ọ̀yọ́ ò lè sọ pé kí ló fẹ́ lọ sí. ó ń lò ní Ògùn. kò lè lọ́bẹ̀. ṣùgbọ́n Ọọ̀ni lè sọ pé Ògùn state o àwọn ará Ògùn state o Ifẹ̀ náà ti wá. nǹkan tó bá rí ló lè ṣe ní Ògùn state. nǹkan tó bá wù ló lè ṣe ní Ọ̀ṣun state. nǹkan tó bá wù ló lè ṣe lẹ́kìtì. gbogbo ọba ibi tó bá lọ lẹ́kìtì tó bá ṣàdó Èkìtì ló lọ ẹ rí i pé kí àìwé á lọ pàdé ẹ̀ ni. gbogbo àwọn ọba tó bá gbọ́ tán bá wà nítòsí wọn á lọ pàdé ẹ̀ ni. K'Aláàfin máa bọ̀. láti máa bọ̀ lẹ́kìtì. ọ̀nbọ̀ náà nù. ọ̀n bàtà ìpele nígbà èso rere àjòyè sí. ṣé ọ̀rọ̀ dẹ́n sọ yìí bàbá ẹ jẹ́ ká ọ̀rọ̀ ti di pé ká fojú wò dáadáa báyìí sìn báyìí bàbá ìpínlẹ̀ Ọ̀ṣun Aláàfin Ọ̀yọ́ ò lè sọ pé ọ̀dọ̀ náà ti wá. rárá o. gbogbo ọmọ Ọ̀ṣun mọ̀ wípé Ifẹ̀ la ti wá. now ìpínlẹ̀ Ògùn Ògùn state gbogbo wọn ti mọ̀ tẹ́ bá bí wọ́n lè rí pé níbo ni orírun lẹ Yorùbá wà nífẹ̀ẹ́ ni. bẹ́ẹ̀ni. Èkìtì ńkọ́ gbogbo Èkìtì. tẹ́ bá wo ọdún ìṣẹ̀ṣe tá a lọ sí níbẹ̀ nígbà tá a lọ sí ọdún Ifá àwọn tó wá láti Èkó Ifẹ̀ náà wá sí àwọn tó ń wá láti Ògùn Ifẹ̀ ńlá ti pàdé ti Benin lọ́hùn Ifẹ̀ ńlá ti pàdé àwọn ti Oǹdó Ifẹ̀ ńlá ti pàdé. ok a ṣe sọ pé Ọ̀yọ́ la ti fẹ́ lọ sífà àgbáyé. dọ́jọ́ rí lọ mọ́ sífà kankan. rárá o kí la fẹ́ lọ sí. bàbá mo fẹ́ kẹ́ kí ifá kan tó nífẹ̀ẹ́ nínú máa fẹ́ kẹ́ kí ifá kan tó lọ́yọ̀ nínú. Ifá gùn rẹpẹtẹ. mo fẹ́ kẹ́ kí tó ní ọ̀rọ̀ Ifẹ̀ nínú. ẹ̀ẹ́dà kọ́ lé Ifẹ̀ kíní kan ló tu Ifẹ̀. ẹ ṣé Ọlọ́run kó sì wá dáadáa. Ifá kan sọ pé pẹ̀tẹ́lẹ̀ rẹ̀ tí ò níyangí wọn ní babaláwo eku adéfá fún eku lótú Ifẹ̀. lótú Ifẹ̀. babaláwo ẹja adéfá fún ẹja lótú Ifẹ̀. babaláwo ẹran adéfá fún ẹran lótú Ifẹ̀. babaláwo ọmọ ní òtú Ifẹ̀ náà adéfá fún irun wọn mọ́ bàá rún ní. lótú Ifẹ̀ ni kì í ṣe lótú Ọ̀yọ́. so àjẹrọ náà pa èké náà ṣe ẹsẹ rò pé ilé Ifẹ̀ lè parun láéláé. gbogbo ìṣà tó wà ń bẹ Ifá ní kankan ẹsẹ rò pé ó lè parun kò lè parun báwọn kan bá ṣe ń lọ àwọn míì ó tún dìde pé nǹkan wà ní. tẹ́ bá wo nígbà ayé àwọn bàbá wa ẹ mọ̀ pé kò sí ilé ìjọsìn Ifá ṣe mọ̀ bẹ́ẹ̀ ni káàkiri báyìí ilé ìjọsìn Ifá ti wà káàkiri báyìí a ti ń rí bíbélì Ifá tá a sọ pé ìwé báyìí ló sọ báyìí tá a ti ń kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ Ifá tó mú kí n mọ̀ pé kò sí so k'Olódùmarè kó ṣe dáadáa fún wa. ṣùgbọ́n bàbá tẹ́ bá wà wò dáadáa ní gbogbo Èkìtì parapọ̀
Ilé Ifẹ̀ lẹ ti wá bẹ́ẹ̀ni kì í ṣe pé ẹ fẹ́ràn Ọ̀yọ́. àwọn náà àjọ sẹ́mọ̀ àjọ wa láti Ilé Ifẹ̀ ni àtọ̀yọ́ àti gbogbo wa. àwọn Ọ̀yọ́ láwọn wà àwọn kan sọ pé Ọ̀yọ́ wà láti Ilé Ifẹ̀. ẹ máa gbọ́ wọ́n ń parọ́ ni àbídè mi ò yé yín sánmọ́ gbà gbogbo nǹkan tó ń sọ yìí ààyè sọ gan ó ti pọ̀ jù wọ́n lọ. ẹ bá gbọ́ oríṣiríṣi ìtàn Ọ̀yọ́ náà ẹ sọ pé ẹ lanu ni. irú àwọn tán wo lè tọ̀ ọ́. ẹsẹ irú Ọ̀rànmíyàn tó lọ sílùú Ọ̀yọ́ ṣèbí Ilé Ifẹ̀ náà ti rán lọ ọbẹ̀ ṣèbí Ilé Ifẹ̀ ló ti lọ síbẹ̀ tó lọ tẹ̀dó síbẹ̀ sọ́yọ́ ó dẹ̀ tẹ̀dó ó fi wọ́n jọba níbẹ̀ ó tún bẹ̀ ṣe ìgbà tó rí i pé àkókò ti ń tó fún un pé àwọn kan wà torí wọn yìí sùn ta bàbá padà wá sílé kò ayé ìgbà yẹn èèyàn lè lo 120 láyé successfully láti sì máa fẹsẹ̀ rìn gan kò lè tẹ̀ fẹ́ rí mọ́tò abẹ́ ìgbọ́ báyìí ṣùgbọ́n lóde òní tá a ti kọ́ ọ̀làjú wá ara ọ̀làjú sódì yes ọ̀làjú sódì ara ẹ̀ náà ló ń kọ́ sí gbogbo ilé pé mo ti làjú mo rí náà mo lọ sí Jerusalem mo lọ sí Mecca mo lọ ara ọ̀làjú wọn tán kó wá pé wọ́n á dá wàhálà sílẹ̀ níbí mo lọ sórí Google ṣé gbogbo nǹkan tó wà lórí Google ló correct ìbáwọn èèyàn ló kọ̀wé tán fi Google ẹ̀ síbẹ̀ wọ́n á kọ́ ni àwọn èèyàn kan ló pa ìtàn yẹn ó dàbí fátàǹkì ni orí èjì ògbé báyìí ó lè ṣẹ̀ṣẹ̀ mẹ́wàá lẹ́mọ̀ bẹ́ẹ̀ ẹlòmíín lè kí 20 ẹni lè kí ní 30 ok sẹ́mọ̀ gbogbo ìtàn bẹ́ẹ̀ rí ìtàn náà ní gbogbo ìtàn wọn yẹn ẹnìkan wá ní òun Google ẹ̀ pé tẹ́ bá sán bí eléyìí tí mo sọ yẹn tó máa rò pé eléyìí mọ̀dẹ̀ tún yàtọ̀ eléyìí mi ò tún gbélé rí bí ọ̀rọ̀ ìtàn wọ̀nyẹn ṣe jẹ́ nìyẹn bọ̀tí látijọ́ láéláé mo ti ń gbọ́ lẹ́nu àwọn bàbá wa tá a dẹ̀ ń gbọ́ pé Ilé Ifẹ̀ ni ẹ̀rọ ọmọ aládé Ilé Ifẹ̀ ni Ilé Ifẹ̀ ni ṣèbí adé tán dé lọ́yọ̀ tẹ́lẹ̀ adé kọ̀ọ̀kan sọ ni. ẹ mọ̀jọ̀ káwọn ará Ọ̀yọ́ gbọ́. òun náà la ṣe ń sọ pé nígbà tó títàn bá ti dé náà ní olúkálùkù á máa sọ nǹkan tí mo dọ́ra sọ ẹ báyìí a ti tó 50 ọdún tí mo ti gbọ́. adé kọ̀ọ̀kan sọ kí náà pè bẹ́ẹ̀. kí ni tí wọ́n fi ń ṣe ògì látijọ́ ẹnu bàbá mi kan mo ti gbọ́ ó kàn ń bá máa yẹn sùn ó ń bá a ṣàwàdà Ọ̀yọ́ ní kàrẹ́ ẹ̀sẹ̀ ẹ̀ ládé ẹ̀sẹ̀ gbẹ̀rún mi ládé àkẹrùn mi yàn ẹ̀sẹ̀ abẹ́ ló fún yín ládé lórí ìsìbádẹ́ kọ̀ọ̀kan sọ ní ẹ̀dínwó ìwé ni so wọ́n fi ń sọ̀rọ̀ ní o wọ́n wá lọ tó mọ́ dá bàbá kí ìtumọ̀ òye ìkíní ẹ̀ fi ń ṣègì yóò náà fi ṣàdé yẹn kàn sí dáadáa ló gbẹ̀mí ìtorí hàn máa dé yẹn ṣíṣe ìrọ̀rùn mi yàn lọ́sẹ̀ lọ làwọn lójú níbẹ̀ gbà ìlú náà mọ̀dẹ̀ pọ̀ dẹ́ ẹ̀já làwọn lójú níbí so tẹnìkan bá wá kúrú wọn yẹn ṣẹ̀ṣẹ̀ wá máa sọ pé wọ́n gba Ifẹ̀ pé wọ́n gba Ọ̀nìrìṣà ní bàbá wọn sẹ́mi pé wọ́n kàn ń tàpá sórí wọn níbẹ̀ lórí ẹni tó wá gbé bẹ́ẹ̀ yẹn dìde Ilé Ifẹ̀ náà tẹran lọ ìwọ máa lọ sí Ọ̀yọ́ lọ tún bẹ̀ sí wá. ẹ sọ lẹ́ẹ̀kan ní Rédùà àti Benin ọba Benin Rédùà Benin ó ju Aláàfin lọ. pẹ̀lẹ́pẹ̀lẹ́ tí Benin ti wà Ọ̀yọ́ tí wọ́n ti débẹ̀ tó ti wà tó dẹ̀ jẹ́ pé Ilé Ifẹ̀ ló ti lọ. ó tún ju ọba Benin lọ ó ju ọba Aláàfin lọ. dáadáa so gbogbo nǹkan tí ò yé wọn ṣe pé tọrọ ìtàn bá ń lọ kì í ṣe iná ọ̀rọ̀ wọn ni mo ti gbọ́ mo ti ka ìwé kan rí tó ṣe pé ọba Benin bàbá tó jọba ní Benin nígbà náà ló ṣe ìwé yẹn pé èyí tí wọ́n ní àwọn Ọ̀yọ́ ṣẹ̀ṣẹ̀ ń dìde tán ṣẹ̀ṣẹ̀ ń ṣe so gbadé ṣáájú ọba Benin ni.
ó gbadé ṣáájú kò ọba gbájú sáyọ kò gbadé Aláàfin ó gbadé ṣáájú ọba bẹ́ẹ̀ Benin. Benin. Yes, adé ti wà ní Benin kó tó di pé ẹ̀ǹpádé lẹ̀kẹ́ ní tiwọn níbo ni ẹ. ní Benin. Kódà tẹ bá rí adé wọn rí pé ó beauty gan. So kò gbadé ṣáájú ẹ sẹ́ni ẹni wà níbẹ̀ nọ́mbà 4 àbí nọ́mbà kìíní tó ń pera lẹ́yìn àgbà. Ṣé wọ́n rí ìlú mi tó jù Ọ̀yọ́ lọ dáadáa tó ti wà kọ́yọ́ tó sọ pé òun wà ìlú mi wà tó ju Ọ̀yọ́ dáadáa. irú àwọn ìlú wo ni. Ok, irú Benin báyìí ó ju Ọ̀yọ́ lọ. ó ju Ọ̀yọ́ lọ dáadáa. Ní àwọn ìlú kan ní agbègbè Ogun State ní Ogun State ó ju Ọ̀yọ́ lọ. Àwọn tó ń pẹ̀tàn pé ìgbà tó yìnbó kẹ́ni wá sí Nàìjíríà tó wá parí ìjà Ọ̀yọ́ pẹ̀lú tó wá parí ìjà ní Ogun State nígbà yẹn. Bẹ́ẹ̀ni. Tán lọ bá Aláàfin ṣèbá Aláàfin parí ẹ̀tì Aláké ìgbà náà ní Aláàfin kẹ̀ sóun láwa bá ń sọ̀rọ̀ pé rárá o torí pé Ilé Ifẹ̀ lòun ti lọ pé òun dẹ̀ sá pé òun ṣáájú ẹ̀ fóun pé ẹ̀gbọ́n lòun jẹ́ sí kì í ṣe bàbá òun tẹ̀bí ìgbà náà ní náà kò yìnbó yẹn wá sí Ilé Ifẹ̀ wọ́n wá fi oríṣiríṣi tó fi gbà pé Ilé Ifẹ̀ ní àgbà lóòótọ́ ọ̀tẹ̀ ìgbà táwọn máa yí ìtàn yẹn padà bẹ́ẹ̀ nǹkan mìíràn náà ń sọ. So mo fi sọ pé ká sá parọ́ ká dà nǹkan rú ọ̀làjú náà ni ìbí nǹkan tó bá tẹkọ̀ náà ní ráyà máa kà á tó tẹkọ̀ ilé yìí o á tó máa kà á. Ọlọ́run ló lè gbà wá pẹ̀lú ìsọkúsọ. ṣùgbọ́n tí ọ̀pọ̀lọpọ̀ bá ń gbọ́ tí èmi mọ̀ kan dájú nílẹ̀ Kóòtù Òjíire tí wọ́n bá ní k'Aláàfin dúró kí Ọọ̀ni dúró kán wá tò sí ẹ̀yìn wọn. ok bàbá ọ̀rọ̀ tẹ́ ń sọ sí yé mi kán ní ká Aláàfin dúró kí Ọọ̀nìrìṣà kó náà dúró káwọn náà dúró kí àwọn èèyàn kéékìtì tò sẹ́yìn wọn. ká gbogbo àwọn ọba wọn yẹn kán wá tò sí ibi tán ti wá sọ́dọ̀ bàbá wọn. Só lè rí irú ìlú dùgbò mẹ́ta ìlú bíi mẹ́ta tó wà láràndì náà ló lè rí. So bàbá ní kí wọ́n tó bàbá a kò lè rí táwọn ọba ó tò sí ẹ̀yìn ẹnì kọ̀ọ̀kan. ó dá mi lójú ilé rí ìlú márùn irú Olúwo yẹn lè lọ tò sí yẹn. ìpínlẹ̀ bàbá ẹ̀ láìka Olúwo. Àlàyé ò ní. yóò yọ wọlé ni. ayọ̀ ọ̀lẹ́ ní sọ dẹ̀rẹ́ máa bá a rú sí. ok ẹ̀yin gẹ́gẹ́ mọ̀ pé Olúwo lè tò sẹ́yìn Ọọ̀ni láíláí. Sẹ́mọ̀ òun ló ti kọ́kọ́ ń sọ̀rọ̀ nígbà kan pé òun lòun fọ̀ ní joyè òun lòun ṣe sáfọ̀bàjẹ́ Ilé Ifẹ̀ ni tí ò bá ṣe ayọ̀. bàbá. tó gbọ́ mi ọba tó jẹ́ pé Ifá náà fi yàn sípò tó lòun da Ifá ìlú nù sọ́ba ni. Olúwo lòun ti da Ifá ìlú nù. òun dáná nù fẹsẹ̀ rámúlẹ̀ náà sọ́ba nìyẹn. sẹ́yìn kan gidi nìyẹn ọba kan lọ sí kẹ́nìkan lòun da Ifá nù. Ifá náà fi yàn sípò. Olóhùn ti fẹsẹ̀ rámúlẹ̀. lẹ́yìn ọ̀tẹ̀ dáná. Àròlé Elédùmarè ni Olúwo ń pè rẹ̀ báyìí. Bẹ́ẹ̀ bá bàbá yà á ti yó so n fẹ́ rò pé. so bàbá nítorí ọ̀rọ̀ yóò yé mi ṣe Olúwo máa mú nǹkan ni. sẹ́mọ̀ ọba dúró níwájú ààfin rẹ̀ kò jòkó sí ti rúmi kò bẹ́ná ṣùgbọ́ ní public sọ́ba ni. Ẹ lọ gbogbo àwọn ọba wọn yẹn èwo lẹ ti dédé rí sìgá lọ́wọ́ ẹ̀ ní public. tí ń fàyà. ó bẹ́ná sí tó ń fàyà. èmi ò rí o. Olúwo ti ṣe rí. bóyá kìlọ̀ fún náà dẹ̀ ló ṣe pátì tó dẹ̀. ó ṣe kí ni. ní ọ̀sẹ̀ mú gbọ́ káàkiri ìgboro mọ́. And I'm very sure bàbá Olúwo máa láwọn èèyàn tí yóò láwọn èèyàn bíi tiẹ̀. tán jọ ń mu kan náà ní. tán fẹ́ràn rẹ̀. bí wọ́n tẹ bá dé wò ní ìsìn báyìí tẹ bá rí ọ̀pọ̀lọpọ̀ ọmọ wò wá láwọn fẹ́ lò àwọn ní àwọn fẹ́ràn rẹ̀ Olúwo tẹ bá dẹ̀ rí ọ̀pọ̀lọpọ̀ ọmọ wò wọn ẹ̀ tí ẹ fẹ́ gbọ́rọ̀ Olúwo sétí. àwọn tó ní làákàyè nìyẹn.
Ifá tó fi yan Olúwo ó ti tó kó dànù. wọ́n yàn tó dáná. Ṣé Ifá ló wà yan Olúwo? mi ẹ̀ ṣe fá ó bá ṣe fá ó lè mọ á ti mọ yìí ẹ̀. A ti gbé lárugẹ. pé òun da àǹfààní ayé òun nù. ẹ̀ ṣe fá náà fi yẹn. Kíni kan ló dá mi lójú ìlú tán bá ti ń gbé ìṣẹ̀ṣe ga nílẹ̀ Káàárọ̀ Oòjíire ìlú yẹn máa ń develop. Ẹ wo Ilé Ifẹ̀. ẹ lọ. Ifá ló tẹ̀lé Ifẹ̀ táyé fi gùn o gẹ́gẹ́. kò sí ìlú tán bá ti gbé ìṣẹ̀ṣe tó bá bẹ̀ tó dẹ̀ gbé lárugẹ tí ì ní yàtọ̀. ẹ̀wọ̀n ìfọ̀kànbalẹ̀ gan máa wà ń bẹ̀. yes nítorí pé gbogbo ètùtù tó bá yẹ kán ṣe náà máa ń ṣe. Ṣé wọ́n á ṣe tutù ní ìwò báyìí? Àkùdé bẹ̀. mi ò bá wọn. Ẹ má gbé tutù ní ìwò tí ọba àwò tó bá wù bá gbà mú. sẹ́wọ̀n pé ẹ̀kan nìyẹn. Nǹkan tí ò wá yé mi rè nígbà tí irú àwọn Olúwo yẹn jọba ṣé wọ́n wọ ìpẹ́bí ni? òun náà ni mo ń sọ sẹ́wọ̀n pé irú àwọn afọbajẹ báyìí á níbi tá àwọn náà máa mú wọ pẹ̀bí. tó bá jẹ́ pé Ifá ló yàn nígbà yẹn lóbi á ti máa kún òbí rẹ̀ ẹ̀ ní yàn náà ti máa fúnra ti pé ẹ̀mọ̀já ṣètìtù òbí ọmọ yan bàtẹ́sùn kò ó ṣètì ọ̀rọ̀ owó bá ti ṣe. Àmọ̀ràn wo lẹ lè fún irú Aláàfin? ṣerú Aláàfin ó bá a gbọ́ ni bọ̀tà àmọ̀ràn bá kàn fún nítorí pé ọmọdé ni ọmọdé yìí sì sọ pé orí àgbà jẹ́ mi lọ ọmọdé tó bá ti ń sọ bẹ́ẹ̀ Ọlọ́run á sọ kó tó dàgbà ọmọdé sọ pé orí àgbà jẹ́ mi lọ tó bá gbẹ́kẹ̀lé nǹkan tó Olúwo ń ṣe tẹ́lẹ̀ mọ̀ kó má bàa dẹni kó náà má bàa dẹni yẹpẹrẹ torí kò sí ìran Yorùbá tí ò ní máa sọ̀rọ̀ ẹ̀ náà pẹ̀lú ẹ̀gàn náà ọ̀nà tàpá sọ́rí ìrùn sóun lọ fẹ́ pè síbi àríyá agbègbè ẹ̀ náà ló ti yé máa ṣe ṣùgbọ́n tó bá nífẹ̀ẹ́ ara ẹ̀ kó lọ ṣe bọ̀kọ̀ kó lọ ṣe jẹ́jẹ́ kó lọ dákẹ́ kó lọ ṣe jẹ́jẹ́. Nínú last interview tí mo rí lọ tí mo gbọ́ lọ Aláàfin sọ̀rọ̀ kan ìyẹn Abímbọ́lá Òwádé Akeem wọ́n ní àwọn oníròyìn afẹ́fẹ́ which is bloggers wọ́n láwọn ló ń gbé ọ̀rọ̀ tí ó ń lọ o wọ́n láwọn ò mọ nǹkan kan nípa ọ̀rọ̀ yìí o kí lẹ rí sọ̀rọ̀ yìí. wọ́n ní bloggers wọ́n láwọn tó fẹ́ tà lórí afẹ́fẹ́ náà ń pè ní àwọn oníròyìn orí afẹ́fẹ́ náà ń gbé oríṣiríṣi information wọ́n láwọn ò mọ̀ nípa ẹ̀ kí lẹ rí sọ̀rọ̀ yẹn. sẹ́rí ó ti ń wòye pé wàhálà ń bọ̀ nìyẹn láti ìjọ náà ti máa sun orunkórun ẹ mọ̀ ẹni bá tàpá sórí orunkórun lámọ̀ sun ẹ mọ̀ye òrìṣà tó wà lótú Ifẹ̀ ni ẹ mọ̀ye òrìṣà tó wà ń bẹ̀ ṣé gbogbo nǹkan tá à ń sọ yìí náà wọ́n á rí àwọn àwòrán tá a ti máa sọ pé wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló mọ̀ ṣẹlẹ̀ níbi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o Ṣàngó gbèjàre aníbẹ̀ o Ògún bá a ṣẹ́gun ọ̀nì o Èṣù bá a ṣẹ́gun ọ̀nì ẹ mọ̀ kì í lọ lásán àṣà ni ò jẹ́ kì í lọ lásán tí ẹni tó bá nífẹ̀ẹ́ ara ẹ̀ kó lọ ṣe bọ̀kọ̀ kó mọ bàbá ẹ̀ ní bàbá kó má kàn kó àwọn aráàlú èsì náà torí bàbá tó kúrò níbẹ̀ èèyàn ni ohun tó dẹ̀ ṣẹ̀ṣẹ̀ débẹ̀ kó má rò pé ipò agbára ni kó tẹ jẹ́jẹ́ kó má tẹ bàṣubàṣu ọmọdé ni kó lọ ṣe bọ̀kọ̀ Olúwo wa sọ Aláàfin sọ̀rọ̀ kan bóyá Aláàfin ló wá sọ o bóyá kì í ṣe Aláàfin ló wá sọ ọ̀rọ̀ yẹn o Olóyè Sunday Igboho lọ sí ààfin Ọ̀nìrìṣà lọ́jọ́ sátidé tá a lò lọ yìí. bẹ́ẹ̀ ni mo wo kiri. inú mi dùn ó wá kíra ẹ̀ wípé ládé Aláàfin ọ̀ládé adé aládékún ni wọ́n gbé fáláàfin. ìrìn ọmọ ládé Aláàfin ọ̀ládé adé bàbá mi ló gbàgbọ́ gbé fáláàfin orí adé ọmọ ládé bí ọmọ ọ̀pọ̀lọpọ̀ àdúgbò orí adé pàtàkì àdúgbò ilé ẹni láti ní ti ẹlẹ́kọ̀ọ́ ọmọ aládùúgbò mi àwọn bàbá ìyá mi tí wọ́n wà mí àwọn bàbá ìyá mi tó wà ní Ilé Ifẹ̀ yìí tí mi. kò lẹ́nu kankan èmi lọ pé kémi ọmọ ṣe security kí mo lé Fúlàní kiri inú gbó
ń tèmi ń tẹ́lẹ̀ kó tó convince mi pé ká kúkú pẹ̀lú mo dẹ̀ jọyìn bàbá ṣé wàá gba nǹkan tó ti ń ṣe wàhálà látọdún tí èsì ọgbọ̀n ọdún àwọn tó ń ṣe wàhálà rẹ̀ rèé ṣé wàá lé wọn kó ń bẹ́ẹ̀ ni mo fẹ́ mọ pàṣẹ ń bẹ̀ èmi ò lágbára ń bẹ̀ ohun tí wọ́n bá àwọn tó ní nǹkan wọn rèé èmi kàn jẹ́ bí ọmọ fún wọn láti dìfẹ́ ẹ̀ pé tí wọ́n bá kójú wa kémi ọ̀fà lè jó pa wọ́n èmi wà fún nìyẹn wọ́n wá ní àwọn change ẹ̀ sí Yorùbá Nation bọ̀ tí ọlá pé ìdùnnú tèmi bá kù lọ́dọ̀ bàbá wa Ọọ̀ni lénìí pẹ̀lú bí bàbá yìí ṣe ṣàpọ́nlé mi tó ní kí wọ́n tan kámẹ́rà mo fẹ́ pé bàbá ò ní apá kámẹ́rà kẹ́ni kankan mọ̀ pé mo wá jọ rẹ̀ bàbá ò ṣe bẹ́ẹ̀ ọ̀hún kẹ́fọ́n rẹ̀ tan kámẹ́rà ká gbogbo náà fi pé ẹ fídíò rẹ̀ tí gbogbo àgbáyé mọ̀ pé ọmọ wá sọ́dọ̀ bàbá rẹ̀ àlùbáríkà bẹ́ẹ̀ èmi nù ọkàn tèmi èmi ò pé Yorùbá Nation mọ́ èmi ò mọ̀ pé Oòduà Nation Oòduà Nation sẹ́mi ọmọ pé yẹn àtàwọn olólùfẹ́ tí wọ́n bá nífẹ̀ẹ́ tèmi kí n sọ ti olórí wa pátápátá àti igbákejì rẹ̀ tó jókòó yìí o ṣùgbọ́n èmi nù ọkàn tèmi Oòduà Nation tá à ń pè tẹ́lẹ̀ lèmi ọmọ pé Christian ni mí èmi sì ń sín gbẹ́rẹ́ ẹ̀yin bàbá mi sábà fún mi ń sóògùn èmi mẹ́tẹ̀ẹ̀ta lèmi ń ṣe àwọn bàbá mi mùsùlùmí náà ni bàbá mi Muyideen Ajani Bello Ọlọ́run fọ̀run kẹ́ bàbá mi ní nísàdúrà fún mi Christian ni mí ṣọ́ọ̀ṣì náà bí n sí èmi sì ń sóògùn torí ibi tí bàbá mi ti train mi fún ìṣègùn rẹ̀ gbogbo yín mọ̀ pé oníṣègùn ni bàbá mi nílùú Mọ̀dákẹ́kẹ́ ọ̀dẹ̀ fi lé mi lọ́wọ́ ńgbà tí tó ń lọ èmi náà ń ṣe ìṣègùn mi ní Ayọ̀fámú ìdè àwọn ọlọ́yà náà mọ̀ pé bàbá aláwo ni mí Mọ̀dákẹ́kẹ́ káwéṣe o Ládọjà wa sọ mí déyàn ní tó yóò sí Ọlọ́run wa mẹ́ mo fi ó kọ Ládọjà di ata mo fi dáhùn ẹ̀ tí ọ̀dẹ̀ o bí n bá fa wàhálà bí a ṣe máa ń fa àtàwọn ẹ̀rí màá ní Ládọjà lọ́rẹ́ mi bọ́lọ́pàá bá ti dé tí wọ́n mú pẹtísà ìdígbé láti Àbújá ààrẹ nkú lọ tí n bá mọ́ láti gbé àwọn ọlọ́pàá Àbújá di wà ń ta tí n bá gbé mọ́tò báyìí tí n bá jáde ládùúgbò ti fi tilẹ̀ Ládọjà máa ń lọ ọgọ́gbé àmì kí ló dé ààrẹ wa gbà mí sà mọ̀kẹ́ jókòó lólé ni wọ́n ní wọ́n mú pẹtísà kan wá kí ló lọ́ fà má rí o dẹ́ mọ́ fún mi ní fóònù àbá sún mi fóònù kí bí ó sì fọ alákàkiri ni ẹ ta ló dán sẹ́wọ̀n olúwa mi àmì ẹ sáfarabalẹ̀ olúwa mi olóòótọ́ la jà ìjà yẹn ọ̀lọ́ títí mo lọ gbé mọ́tò Kútọ́nù kọ́sítọ́ọ̀mù dá mi ló èmi bá wọn jà mo bá mọ́tò wọn jẹ́ mo dẹ̀ gbé mọ́tò escape mo gbé mọ́tò mi wá léwẹ́ pé mo lọ ra nǹkan mi ẹ kí ló ti wọ̀ ṣe díìtì ọ̀gá ó yẹ Nàìjíríà jà ọ̀gá ẹ̀fì ẹlẹ̀ ẹ bá ń pè wọ́n yọ fa náà mọ́lẹ̀ tí wọ́n bá sọ fún mi pé Ládọjà ọ̀dọ̀ba síbi ní jiyàn mo tún wá di ọmọ ọba Olúbàdàn lénìí ìjọba Nàìjíríà wà láwọn wá mi àwọn wanted mi Buhari ló wanted mi Malami ló ń ta àkáǹtì mi ó ní wanted ni mi nígbà mi sì ti gbọ́ pé Olúmọ bàbá ní ẹ̀ ṣe mọ bọ̀ nílé Ládọjà tíjọba ẹ jẹ́ mọ bọ̀ bàbá ẹ mọ tì mí mọ tà ọmọ yín ni mo jẹ́ ọmọ ẹ̀yìn ọba ilẹ̀ Yorùbá náà ni mí Fúlàní ò lè kó wa lóko ẹrú bí ẹ̀yin bàbá mi bá fàyè gbà mí àwọn ọmọdé kẹ́ ibi tí mo ti tẹ̀ ní wọ́n lè ròyìn mí èmi ìṣàgùn àárín títì gbangba ni màá dúró sí bá Fúlàní jà inú mi ni mo wà yìí inú mi wá dùn pé níjọ́ tí mo sọ̀rọ̀ yẹn ìdí ìsọta kébé bọ́ta kébé ní kọ̀parọ́ àbọ̀lé àrà kébé bọ́ta kébé ní Ìgbòho ọ̀parọ́ o bẹ́ẹ̀ bá ń bá Ìgbòho jà gbogbo Mọdákẹ́kẹ́ ń bá jà o Fúlàní ẹni sùúrù o bí Ìgbòho bá ẹ̀mẹ́jọ́ wa Mọdákẹ́kẹ́ gbogbo Mọdákẹ́kẹ́ ní ọ̀tẹ̀lé o yọ wa burata ìlú Mọdákẹ́kẹ́ ò ní bàjẹ́ lẹ́ẹ̀kan sí ìlú Mọdákẹ́kẹ́ ò ní bàjẹ́ lẹ́ẹ̀kan sí ìlú Mọdákẹ́kẹ́ ò ní bàjẹ́ bàbá mi orin ta mọ́ kọ́ngbà náà ṣèbá wa ló lákọ̀ọ́ráyè wa ṣèbá wa ló lákọ̀ọ́ráyè wa ẹnìkan ò lè lé wa nílẹ̀ tí àkọlé sí ẹnìkan ò lè lé wa nílẹ̀ tí àkọlé sí o ṣèbá wa ló lákọ̀ọ́ráyè wa ṣèbá wa ló lákọ̀ọ́ráyè wa ṣèbá wa ló lákọ̀ọ́ráyè wa ẹnìkan ò lè lé wa nílẹ̀ tí àkọlé sí ẹsẹ mo dúpẹ́ ọjọ́ kan ẹnìkan wo fídíò kan ó wá gbé wá bá mi ó ní ó pè mí láti Amẹ́ríkà ó ní ọsà mo ní kéde ó ní ó mọ bàbá yìí mo ní bàbá rẹ bàbá yìí lòun ní ẹ ọmọ òun ní ẹ ní Mọdákẹ́kẹ́ mo ní jẹ rí lọ́ba di bàbá mi mo ní ọwọ́ wèrè ni bàbá mi dé ó ní àwọn ní bàbá ẹ̀kọ́ fẹ́ bàbá mo ní mo fi Ọlọ́run tó ní ẹ̀mí mi búra gbogbo ẹ̀yin tí ẹ bá gbàgbé mo pe bàbá yẹn bàbá Ọláàdúrà ò ní parọ́ ọkùnrin mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀dẹ̀ ni ọkùnrin tí pé ọkùnrin ẹgbẹ́ ìránṣẹ́ inú mi dẹ́dùn pé àwọn tó wádọ̀ bàbá wọ́n padà dúpẹ́ lọ́wọ́ mi wọ́n wá pè mí wọ́n ní Ìgbòho bí mo ti sọ bàbá yẹn ó jù bẹ́ẹ̀ lọ àwọn níṣòro àti gba ìwé ìgbélùú àwọn wá ní bàbá bá wọn ṣàdúrà bàbá lòwe sí babaláwo àdúrà lòun máa ń ṣe àfáà lòun ṣùgbọ́n tẹ bá nígbàgbọ́ òun ọba yín ṣàdúrà tó àdúrà yín bá gbà ẹ mọ́ yẹn oúnjẹ o àwọn wá ní bàbá ní kíni káwọn tọ́jú ó ní wọ́n sọ pé ó ní bàbá sọ pé ẹ mọ́ ti tọ́jú owó ẹjẹ́ mi ọ kọ́kọ́ ṣe nígbà sọ pé àtọ̀dọ̀ gbó lẹ́ti pè mí yẹn ẹ̀yẹ mọ́ ti sanwó ẹjẹ́ mi ọ ṣàdúà tí n bá ṣàdúà ń ṣe sàárà ẹ̀ tí ẹ bá ti wá gba ìwé ìgbélùú ẹ mọ́ yàn mí jẹ́ o
bẹ́ẹ̀ báyìí yẹn mi jẹ ìwé ìgbélu wọ́n tó lè gbà á padà o lọ́ba pè mí lọ́ba dé òun ti gbà ìwé ìgbélu nígbà tó wá pè mí ó ní òòsà mo ní yẹn alaye ó ní sẹ́ mọ̀ pé mo ti gba ìwé ìgbélu yẹn tí mo ti wá láti ọdún mẹ́jọ ó ní mo wá ń ronú pé irú èèyàn wo ni bàbá yẹn mo lọ́lọ́run ló mọ̀ ohun tí mo mọ bàbá sí ni pé nígbà tí wàhálà ṣẹlẹ̀ Mọdákẹ́kẹ́ bàbá mi ni bàbá yìí olówó asálú bàbá mi ni wọ́n àti gbogbo àwọn omi ata nkankan commander everybody jàmbátà àjọ wà ní kébé bàbá mẹ́ta ẹ̀rí kòkò bí mo ṣe wá ti ẹ̀rí yìí ọlọ́run jẹ́ kí ẹ̀mí rẹ̀ ogun àjọ ṣe wàhálà lóyìn ni ṣùgbọ́n ọlọ́run máa ń ṣe bẹ́ẹ̀ èmi ní ọmọ pé mo lè rí báyìí tí n bá sọ pé mo lè bàbá mi rè ọwọ́ ẹ̀ mo ti mọ gbóúnjẹ tí aláàjì bá ti fẹ́ pẹ̀rẹ̀ ọdún léyà n ti mọ ronú kí léyà ó dé kíákíá kí léyà ó dé kíákíá kí n lè jẹ́ rin àgbò màá mọ̀ pé bàbá mi mo fẹ́ gba ọ̀dọ̀ ọ̀gá mi ayókòlówó tó yó ọ̀gá mi tó kọ́ mi sẹ́ mẹkáníìkì machine bàbá yásà náà ló mú mi lọ sí ọ̀dọ̀ ayókè lọ kọ́sẹ́ mẹkáníìkì machine lálàpàtà yà yín ọgọ́ni bàbá mi wà ní ọ̀n lọ́dọ̀ yásà lọ jẹrin àbọ̀ lọ́dọ̀ ayó bàbá mi wọ́n ń jásẹ́ mi ẹ bá lọ́dọ̀ yásà rẹ mo lọ bàbá mi ọ̀dà musa ń lọ bìkan ọlọ́run jẹ́ mi yóò gùn gbogbo àwọn ọmọ tẹ́ bí ní òjì èèyàn ẹ ní fọwọ́ ara yín gbọ́mọ ara yín sin gbogbo àwọn ọmọ tẹ́ bí ó jù mí lọ ẹ ní parẹ́ nù lùyìí ẹ ní dààmú láyé bàbá lórí ọmọ lórí dúkìá yẹn ní dààmú àlùbáríkà torí nígbà bàbá mi kú tán ẹ dúró tì mí nígbà bàbá mi kó lu ẹwà pẹ̀lú mi ẹ ní parẹ́ ọláàlú yìí ẹ ní parẹ́ Councilor Adéfàjọ mi ò lè gbàgbé ẹ ìmùlẹ̀ mi kan náà tí mo ní bí nìyẹn bí Councilor bá ń lọ sí campus láàárọ̀ yóò kọ́kọ́ sálámọ̀ lọ́dọ̀ mi ìlọ́yà bí n bá tún bọ̀ ní ìrọ̀lẹ́ Adéfàjọ tún sálámọ̀ ìyá Dámilọ́lá ọmọ yín tí mo fẹ́ Mọdákẹ́kẹ́ ìyá Dámi ó wá ń béèrè Councilor mọ̀ ní mọ̀ ń lọ ọ̀dọ̀ bàbá wa Ọọ̀ni àti Mọdákẹ́kẹ́ ó ní Councilor Adéfàjọ ń kọ́ ọ̀nà ti Councilor ó ní mò ń wò tí ẹ̀rín ti gbogbo èèyàn ọ̀nà ti Councilor bí Councilor máa ń lọ láàárọ̀ yóò sàlámọ̀ mi lé bí n bá ń bọ̀ ní alẹ́ bí n bá ti sùn Councilor ẹ̀ tí ẹ̀ kọ́kọ́ lọ lé nẹ́gẹ́ lọ kí Akàmọ́rù kẹ́ tó wá ọlọ́ọ̀jẹ́ mi yóò gùn ẹ̀ ní parẹ́ wọ́n wá dijọ́ kan bàbá wá sí Ìbàdàn wọ́n wá ní àwọn kọlu ẹnìkan èmi dẹ̀ wà ń bàdàn ọlọ́ọ̀dẹ ti gbàgbára fọmọ yín ń bàdàn wọ́n á ní wọ́n fi mọ́tò kọlu ẹnìkan ọlọ́pàá gba mọ́tò àwọn wá pè mí wọ́n ní níbo wọ́n ní ń gbági lẹ́wọ́n ní ń kálọ̀ kò ní ìdíkì ń kálọ̀ ẹ̀ ló dp gbé mọ́tò ẹni bàbá mi lẹ́ńtọ́ gba mọ́tò rẹ̀ ọlọ́kọlù ẹ̀ wá kọlu yẹn kọ́ ń tọ́jú ẹ̀ ń tọ́kọlù dákun gbé mọ́tò kọ get out Councilor pè mí pé Sunday mo ní sà èmi ti ń lọ Mọdákẹ́kẹ́ lọ́n ti ẹ̀ fi yókù lẹ̀ fẹ́ mi kódà bẹ́ẹ̀ bá pàgùn tẹ̀ bá sàn wá gùn tẹ̀ ń lu tí Ọlọ́run ti gbé agbára fẹ́ mi fẹ́ ìdúró tì mí nílùú Mọdákẹ́kẹ́ sọ mí dọ́mọ Mọdákẹ́kẹ́ pátápátá Mọdákẹ́kẹ́ tó fún mi ní Sunday Ìgbòho tí mo fi dolówó tí mo fi dèyàn tí mo fi dolókì kíkàkiri ayé tẹ́ bá tó Sunday tẹ́ fi Ìgbòho sí wọn mọ Sunday tẹ́ sọ ẹ̀yà ẹ̀sà tẹ Ìgbòho yóò ní ṣe Sunday kò sí story kankan tẹ́ bá ti tẹ Sunday ẹni Sunday tẹ́ rí ẹ̀tẹ̀ lórí internet yóò mọ bíi pé Ìgbòho náà kọ̀kọ́ gbé wa Sunday Ìgbòho ebi ibi tí mo ti gba orúkọ yẹn rè kìí ṣe Ìgbòho náà ti sọ mí Sunday Ìgbòho tọrọ ọmọ Ìgbòho ní ìlú mi ní jẹ́ bẹ́ẹ̀ ẹlòmíì gan bìlì fi ọmọ Mọdákẹ́kẹ́ ni mí Sunday Ìgbòho yẹn ni Sunday mu bàbá mi ní Mọdákẹ́kẹ́ ìlú Mọdákẹ́kẹ́ yóò ní bàjẹ́ ó gbòòsì ní kómi lọ ìlú Mọdákẹ́kẹ́ ọmọ gbòòrò sí ni ọlọ́run ọmọ fúru irú bàbá wa Ọọ̀ni tó ṣẹ̀ṣẹ̀ jẹ́ yìí lọ́lọ́run ọmọ fún wa nílé Ifẹ̀ bàbá tó gbé àlàáfíà wá tí ò gbé jẹ̀mọ̀ wá irú bàbá wa Ọọ̀ni lọ́lọ́run ọmọ jogún fún wa ìlú Mọdákẹ́kẹ́ lè mọ gbòòrò sí a lè mọ jẹwọnú ara wa pẹ̀lú ògbó ọlọ́run àkọ́ráyè dé ti ọdún 2025 yìí èmi àgbáyé rèé àwọn náà wọn bí wọn wá obì tó gbó àbà mo trust rẹ bàbá wa George Akínọlá rèé àwọn onígbàkejì bàbá wa Akíntóyè lórí ọ̀rọ̀ struggle Oòduà nation ohun tí ó jẹ́ kí wọ́n change nation yẹn sí Yorùbá nation tọ́lá àwọn kan bínú lórí ẹ̀ kì í ṣèmi mo change ẹ̀ Ọlọ́run nínú mi mo fẹ́ sọ lọ́dọ̀ bàbá Ọọ̀ni lẹ́ẹ̀kan kì í ṣèmi o torí ìlú tí mo ti train náà mo wà yìí àwọn mùsùlùmí àtàwọn Christian wọ́n lọ bá bàbá wa Ǹjẹ́ Akíntóyè wípé wáyé tá a sọ ní Oòduà nation tí akówó ẹyọ kó kankan síbẹ̀ tó a sórí Oòduà síbẹ̀ àwọn ò bìlífù rú nǹkan báyìí tẹ bá fẹ́ káwọn jọ ìwà àwọn gbọ́dọ̀ change ẹ̀ kúrò ní orí kíní. Sunday Ìgbòho ẹ̀kan nínú akẹ́kọ̀ọ́jú ní nílẹ̀ Yorùbá tó ń jà fitafita fún ẹ̀tọ́ ilẹ̀ Oòduà adẹ̀ńfàdúrà aràn lọ́wọ́ tó tẹ̀yàn kábà tó sọ pé òun fẹ́ máa bínú síbẹ̀ yẹn ẹnìyẹn ó kàgbákò